mo tún ti gbóyin dé jáde wọ́lá ojú ọ̀gẹ́ mo gbé ọ̀dẹ́ wa bù ú sebẹ̀ mo kí gbogbo olólùfẹ́ àwọn àtẹ̀ǹbá wa sí ààrẹ tẹ́ ń láìkè tẹ́ ń kọ́mẹ́ǹtì mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ojú tá ẹ fi ń wò wá ò ní fọ́ etí tá ẹ fi ń gbọ́ wá ò ní di ọwọ́ tẹ́ ẹ fi ń sí ààrẹ ẹ ní ìrànlọ́wọ́ rẹ lẹ́sẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ sì ní gbọ́mọ gbìn bí èbù ẹ ní kú tògótògó mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun lónìí níbo làwọn rè à ń lọ sílé ẹlẹ́rìn mòjé abíowé ọmọ eléwé ládọ́gba ìmọ̀ràn tí wọ́n kọ́kọ́ dá olùsókùn ọba àṣàlẹ̀ rìn torí àdáni wọ́n mú lọ́wọ́ pamọ́pẹ̀wé ìgbàjọ ọbẹ̀ ìsìlò onímẹ̀pẹ̀wé rìn abẹ́ kéékèèké mọ̀múpẹ̀wé gborí ọmọ láwọ́wé ojú ẹlẹ́rìn ń rọ̀fà ojú ẹlẹ́rìn ń ròjé ilé alukoso ẹlẹ́rìn ẹgbẹ̀je níṣe alubẹ̀m̀bẹ̀ ẹlẹ́rìn ẹgbẹ̀fà alukíríyìn ẹlẹ́rìn ẹgbẹ̀dógún ló jẹ́ igbe mélòóbìnrin lọmọ yẹn ṣe ní pariwo bàbá ẹyin lábà tọmúyẹ ẹrí lẹ́sẹ̀ méjèèjì ẹni ìmọ̀dú bá ti bá sùn tí ó bá lóyún ọmọ tẹ́rí ńlọ tán lára olúwa rẹ ìmọ̀dú fọ́bà mi ọmọ sí ikùn láàmì ọ̀rọ̀ onímọ̀dú ará ìyàdàn wọn ní délésólú oníyàwó mẹ́bí aní bàbá wọn ò gbọ́gbọ̀n àwẹ̀ ìmọ̀ràn tí wọ́n kọ́kọ́ dá olùsókùn ọba àṣàlẹ̀ rìn ọmọ wọ́gun èrò mọ̀dú kẹ́ni mọ̀ wẹ̀rìn lọ sójú ogun bàbá mi ìjẹrin wọn ò súnwọ̀n èrò tí ò wẹ̀rìn lójú ogun ẹni ó tọ́jú apó ọdẹ ọfà bàbà kó tọ́jú bá ìpèrí kó tọ́jú àtàwẹ́rẹ́ tí wọ́n fi jímọ̀ lójú oorun tọ́lá ní ìmọ̀dú bá ti ta lọ́fà tí ò bá ti wá kú bó bá di lálẹ́ àmọ́ ìpèrí wọ́wé lọ bí iṣu àmọ́ tìdírà bí àwọn ọ̀gẹ̀dẹ̀ bíi tí ẹ̀mọ̀ ọmọkọ̀ bíi tọ́mẹ́lòmíì ni rò tó ti rí onímọ̀dú wa omi pọ̀ ọjọ́ ká ó di kókó délé sórí ìmọ̀dú ẹlẹ́rìn ní ojú ọ̀dọ́gun bàbá mi ọ̀dọ́gun ńlágbà oyè lẹ́rìn àbíowé ọmọléwé ládọ́gba òróró mọ̀dú ara ayádùn òun ní délé sólú ọmọ àgbélà ara bàkà bàbá ẹ̀yìn lọ́ máa wùyàn bíi mẹ́kà mẹ́fà bẹ́ẹ̀ tí ń wù Ìbàdàn ilẹ̀ mọ̀ wọ̀yọ́ ilé bàbí owó tí wọ́n ará ilé ní wàrà oko ẹni òjé bá lọ jẹ́ wọn ló tọwọ́ bàbá yín ṣe ni onímọ̀dú ẹlẹ́rìn mọ̀sà àbí owó ọmọ adọ yọ́yọ́yọ́yọ́yọ́ bàbá yín lọ́mọ adọ fàgìrì wọ́dọ̀ bàbá yín àgbà ìlú lára àgọ́sùn tẹ́gùn bílẹ̀ sólú ìmọ̀dú ń wọ́n bẹ́ẹ̀ lẹ́rìn lọ́bi tí ń bá lọ onímọ̀dú ọmọ afọ lẹ́rìn tàbí ní pópó olówó òjì ọ̀gẹ́ alámọ̀yọ̀ ń lè ní kúkú jẹ́.